àpapọ̀ mùsùlùmí ti ìjọba ìbílẹ̀ ti ìlú Ouere sàmì sí ayẹyẹ ọdún eléyìí tí wọ́n pè ní Fitr gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Muhammad ṣe pa aláṣẹ fún mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà láti sàmì sí ayẹyẹ ọdún gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àkọsílẹ̀. Ìmáàmù Ibrahim Olúkunlé tí ṣe ìmáàmù central ti ìlú Ouere kò ṣàì sàmì sí ayẹyẹ yìí bí ìṣe wọn láti ẹ̀yìn wá lásìkò tí wọ́n ka kútúbà tó jẹ́ ti ìrun ààwẹ̀ ọdún 2024 ni wọ́n ti kàn nípa fún gbogbo mùsùlùmí láti gbọ́ àkọsílẹ̀ ti òjíṣẹ́ ńlá Muhammad àti ìtọ́lọ́wọ̀n ọba tí ó rán láti ṣe. qawmun la ya'rifuna Allaha illa fi Ramadan. àwọn ẹni tó jẹ́ ní ibi wọ̀nyí òun náà làwọn ẹni tó ṣe wípé wọ́n yìí mọ Ọlọ́run àyàfi pé nínú Ramadan nìkan ni wọ́n mọ Ọlọ́run nínú Ramadan nìkan ni wọ́n ń ṣe ìjọsìn. àwọn olùmọ̀ ẹ̀sìn wọn ní àwọn ẹni ibi nìyẹn Ọlọ́run mọ̀ ṣe wálẹ̀ níbí. Alhaji Fagbohun Ramanu tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olóyè ti masalasi central ti ìlú Ouere àwọn náà pẹ̀lú bá wa sọ̀rọ̀ gbólóhùn tí wọ́n sọ̀rọ̀ yìí lẹ́nu ọ̀pá gbóngbóng wa. abẹ́rẹ́ àwọn ẹgbẹ́ bisimilayi àparí ẹ̀ pẹ̀lú alihamudulilayi ọlọ́run ṣe àtúnkì pẹ̀lú dáadáa adúgbò ẹ̀fọ́ ọlọ́run àwọn àfáà ọlọ́run kó dákun kó bá mi ṣe dáadáa fún ọdún bẹ́ẹ̀ lọ ọlọ́run kó ṣe wọ́n ní ìmọ́lẹ̀ ó ti ṣe wọ́n ní ìmọ́lẹ̀ kó má padà kú láéláé ọlọ́run má ṣe wọ́n ní ìmọ́lẹ̀ tí ń tàn káàkiri àgbáyé tí ìdíje náà ṣókù ọlọ́run jẹ́ kájọ bá a níbi tó lọ́lá ibi tó léèrè. ìrìn àjò wa kúrò ń bẹ̀ wá sí ìlú Ìṣẹ̀dẹ̀ níbi tí ogunlọ́gọ̀ gbogbo mùsùlùmí ti yẹn náfìlà tí ń ṣe ìrun ìdí àwẹ̀ èyí tí ó jẹ́ ti ọdún 2024 àwọn tàrí bá sọ̀rọ̀ ń bẹ̀ ní ìmáàmù Abdulhadi eléyìí tí wọ́n ṣe kútùbà fún wa tán lẹ́yìn kútùbà wọ́n bá ikọ̀ iléeṣẹ́ wa sọ̀rọ̀. alhamdulillah adúpẹ́ fún ọlọ́run ọba tí ó mú wa bẹ̀rẹ̀ àwẹ̀ tó sì mú wa rí ọjọ́ ọdún náà léni ọlọ́run ò kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè yẹ̀pẹ̀ gbogbo ìrìn àjò wa bó dáwọ́lé wa lẹ́yìn ọdún ọlọ́jọ́ ọmọ ìyọrí sí dáadáa. àlùfáà pàtàkì nínú àwọn àfáà tí ń ṣe àtìlẹ́yìn fún ìmáàmù òun náà ni àfáà Akibu Hamza àwọn náà kò ṣàì fi gbólóhùn kan lè. wọn àlejò lọ́tún ló sì náà bá akérò náà tí ó sì múlẹ̀ ọlọ́run mọ́ ṣe ilé ìdásímọ̀ fún wa ọlọ́run já ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àtúntò dojúkọ lẹ́yìn ọlọ́run já pàdé pọ̀lú òdòdó. àwọn tí wọ́n jẹ́ òpómúlérò ti ìlú Ìṣẹ̀dẹ̀ Alájà Yaziad àti gbogbo yìí mọ̀ sí ọmọ Ṣẹ̀kúnlọ́lá àwọn náà pẹ̀lú bá iléeṣẹ́ wa sọ̀rọ̀. akọ̀tọ̀ níbí kan Mọ́kà tiwa àti Mọ̀dínà ìwà lọ́wọ́ yìí akọ nílùú kan níbí kan ọdún náà là ń ṣúpẹ̀ fún wọn pé ònìyàn kì í sọ lẹ́nu ẹ máa wálé ìlú Ìkútọ̀nù kan dáa tó yẹ náà ọmọ ibẹ̀ wọn lọ́tọ̀ ṣe. wọ́n rọ gbogbo àwọn ènìyàn láti rí i pé wọ́n tẹ̀lé àwọn ìlànà tí àwọn sọ yìí pàápàá jùlọ àwọn tó wà nílé òkèèrè tí wọ́n jẹ́ ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ láti máa bọ̀ wálé kí wọ́n wá kírun ìdí lọ́jọ́ iwájú. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.